kò ṣe give away mọ́. Mo wà lé mi ìsínlé o, mi ṣe give away. Ẹ̀yin èèyàn wa, Ọpẹ́yẹmí Ayéọlá òun náà ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa Oríyọmí Hamzat àti arábìnrin tí wọ́n ń pè ní Queen Naomi, àwọn kan náà tún pè ní Prophetess Naomi. Ọpẹ́yẹmí Ayéọlá ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fídíò yìí, ó dẹ̀ sọ wípé òun náà ní plan àti ṣe giveaway náà nínú oṣù tí a wà nínú rẹ̀ yìí, ṣùgbọ́n ó náà ò ní ṣe giveaway kankan mọ́. Ó ní ò ṣe giveaway mọ́ ó náà ò ní jẹ́ kí èèyàn kan wá kó bá òun, ó ní òun tó ń jẹ lòun wá, wípé òun ò ní fẹ́ jẹ́ kí torí giveaway tóun fẹ́ ṣe torí àwọn èèyàn tí òun fẹ́ ṣe kí ó gbẹ̀mí òun lọ, kí ó jẹ́ kí wọ́n tí òun máa gan ọlọ́pàá ó náà ò lè ṣe gbogbo yẹn o. Ó ní bóun wà nílé bò sílé o, ó náà ò ṣe giveaway kankan mọ́. Ó ní steady tí òun ó fi máa ṣe giveaway fún àwọn aráàta, ó ní mọ̀lẹ́bí òun, àwọn ìdílé òun lòun máa ṣe giveaway fún. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Kí ló ń ṣẹlẹ̀ o? Kò yé wa mọ́. Lónìí, a ó sì máa fún yín ní àǹfààní láti wo full fídíò náà, ṣùgbọ́n òkè àtúntẹ̀síwájú. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. A ó máa play fídíò náà fún yín nísìnyí. Ó ti yá o. Èmi kò ṣe give away mọ́. Mo wà lé mi ìsínlé o, mi ṣe give away. Bẹ́ẹ̀ ló máa ní orí kíní kan ta fi pè é ni, wọ́n á porí ìkòkò, orí kíní kan ta fi sè, wọ́n á porí ìkòkò. Ọpẹ́ ló ní kó lọ ṣe give away. Mi ṣe mọ́. Mo nẹ́bí, mo náwọn tó súnmọ́ mi díẹ̀díẹ̀ tí mo lè ṣe give away fún. Mi ṣe mọ́. Tó bá jẹ́ pé nǹkan tó máa dì ní ká ṣe give away, ká bọ́ sí ẹjọ́, ká ṣe give away kólúwẹ̀ kó sí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. Kólúwẹ̀ kó sí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. Gbogbo àwọn ní give away, learn from this experience. So she hasn't even reached the venue when the incident happened. Hey, Ọlọ́run máa kó wọn yọ o. Ọlọ́run kíní yìí ń dùn mí. Ètò tí wọ́n they will even say it's their glory they are using. Ṣé ń gbọ́. And we attach spirituality into everything. Before you know it now, we'll start attaching spirituality, and she's a spiritual person. Alhaji Oriyomi is a spiritual person. He does spiritual aye stuff. Gbogbo kokoro alate gbogbo ni mo máa ń gbọ́. Before you know, in Nigeria we say ó fẹ́ lu àwọn ọmọ lọ́mọ ni. Àmì Jésù, wọ́n fẹ́ lu àwọn ọmọ lọ́mọ, wọ́n fi wọ́n ṣe ètùtù. Before you know it, we are too spiritual. A máa yí money. Hey! Kékulé gbọ́ kó sọ fún toko. All ye giveaways, you mean well.